Stop it! Kí ni mo ṣe fún yín? Lẹ́fẹ̀ẹ́. Àyàn máa kú ògùn. Kí ló ṣe tó mi báyìí? Mo kò sí ọkọ̀, mo wá ń lé ọ̀rẹ́ mi lọ́dọ̀ ní mò ń mú. Ó gbójúgbó sọ̀rọ̀ àyè. Ọlọ́pàá ti sọ̀rọ̀ àyè. Ṣùgbọ́n tó bá ṣẹ́ni tó fọ́ mi, á fi kan fọ́ ẹ lórí dànù. Kí ni mo ṣe fún yín náà? Ó ti àjù ọ̀nà. You. Kàn lè wọlé ní ẹ lè wọlé ọ̀rẹ́ mi ẹni àrùn àwọn. Ṣé ní ṣáàtú ara? Come on! Tó bá ṣẹ́ni tó fọ́ mi. Kàn lè. I know my right to. Okay. Now the person dey inside though. Even though 6 of day, 9 day, everything day. No, be my. Yes, sir. I really like to know about that. Ọ̀gbẹ́ni. Ó ń ṣe tèmi ìfúnni. Mr. Mahmood. Yes. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n bọ́ yá àwọn ọmọ rẹ̀. Ọ̀gbẹ́ni. Ṣé ó gbogbo sọ̀rọ̀ àyè ọlọ́pàá ló kúnlẹ̀? Tó bá ṣẹ́ ní kí n fọ ni, a máa dìbò fọ́ orí ẹ̀. Ó pààyàn tó fẹ́ sá lọ. You, uncle. I know what you Move. I'm trying to get him balance. I know my right to. I know the common criminal. Good, thank you.